Malaika oni di ìsàlẹ̀ wesi ni di gbogbo yan wà ìsàlẹ̀ ni tiẹ̀ wà Desola ṣó ti gbàgbé pé ilé ọkọ ló wà ni tó bá tẹ̀ ń ṣe gbogbo ìdọ̀tí yẹn ó lè má fẹ́ Malaika but tó ti gbàgbé pé ìyàwó lé ni ẹni ó ti gbàgbé pé tó bá tẹ̀ ṣe pé torí ìyàwó lé ni ẹ ó lọ́mọ ọmọkùnrin 4 ẹ̀yin èèyàn wa Bukky Jesse ó blast Malaika pẹ̀lú arákùnrin tí a mọ̀ sí MC Olúọmọ àwọn méjèèjì ló blast ó tún sọ̀rọ̀ nípa Deola Afọ́ọ̀dù ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ. táwọn ọmọ ẹ bá rí gbogbo fídíò yẹn àbáwọn fọ́tò tó máa ń bá Malaika yà yẹn kí ló máa ń sọ fún wọn tó bá béèrè lọ́wọ́ ẹ pé mommy who is this wẹ́ṣá ẹ̀yin Nigerians àwọn ọmọ yín ò lè wojú yín kó béèrè question lọ́wọ́ yín ṣẹ́rí irú àwa báyìí kò ṣe pé àtàwọn decent ladies kan tó jẹ́ single parents kò ṣe pé wọn lè bára jẹ́ but taba paramount gbà mí not because of anybody not because of what people will say we are just doing it sometimes for the sake of our children we want to be accountable to our actions in the near future. Am I communicating? Desola ó wá wò pé ọ̀gẹ̀dẹ̀ Kúnlé Afọ́ọ̀dù ó ti wo kòkó yè tán ó fi pé ó ti tó tán ó wá kó jáde ṣó fẹ́ gbọ́ tó bá jẹ́ pé Malaika ló promise ẹ pé kó kó jáde òun máa gbalé fún ẹ wọ́n á dú ẹ pa ni wọ́n ní fẹ́ sílé wọ́n á dú ẹ wọ́n á tún jòbó ẹ síta bí òbò àwọn àǹtí ẹ tó ń tẹ̀lé ṣókí jọ́ tí mo ti rí ẹ pẹ̀lú sáì tó ń ju òbò kiri àti ọ̀rẹ́ ẹ̀ ni mo ti mọ̀ pé ó lè pẹ́ ní ọkọ ó gbọ́ mi Ṣadé Sọ́lá àtìgbà tí mo ti rí ẹ pẹ̀lú sáì tí ń gbẹ fáwọn bàbá tí wọ́n náà máa jọyàn sí ọyàn ẹ máa tó bọ́ ta abẹ́ ẹ̀ gbọ́ mi Desola ṣó fẹ́ gbọ́ jẹ́ fún ẹ ní backstories Malaika ìgbà kan wàá sunu mọ́tò Malaika ìgbà kan lèmi sunu mọ́tò èèyàn lè máa jóyàwó níyàwó náà allegedly èèyàn lè máa jóyàwó níyàwó náà kó má sunu mọ́tò gbà kan abẹ́ ẹ̀gbọ́n Desola jẹ́ fún ẹ ní backstory Malaika kí social media tó sí social media Síkírá Síndodo àti Malaika báyìí ló ṣe rí as a matter of fact gbogbo ayé rò bí pé Síkírá Síndodo ni Malaika máa fẹ́ ni they are cat and dog and cat big gbìn fà ìkara wọn àtẹ̀lé ní ẹ̀yin Gen Z tẹ́ ẹ̀ bá tàn ẹ̀ bá rọ́bá àrọ́bá sì ní bàbá ìtàn ni so kẹ́ manage ẹ̀ Síkírá Síndodo òun àti Malaika 5 and 6 ni wọ́n big gbìn fà ìkara wọn àtẹ̀lé ní ẹ bá mi táàgì Desola Afọ́ọ̀dù ẹ bá mi confirm ẹ̀yin over 50 báyìí ni wọ́n ojú kòkòrò Malaika fẹ́fẹ́ Síndodo ni ojú kòkòrò MC Olúọmọ bó ṣe lọ jí Síkírá dó nìyẹn MC tún bẹ̀rẹ̀ sí ní dó Síkírá ṣé ń gbọ́ mi first jeep tí Síkírá ń lò Murano MC Olúọmọ ló rà fún ibi tí Síkírá Síndodo ẹ̀yin yùtù tẹ́ ẹ̀ bá rọ́bá tẹ́ ẹ̀ bá tàn ẹ̀ bá rọ́bá ẹ mú pen and paper kẹ́ bá kọ sílẹ̀ ó bá jáde nínú GCSE yín ó bá jáde nínú JAMB Malaika ó lọ́ọ̀fù Síkírá bí epo fẹ́ kú ni MC Olúọmọ dé ó dé tòwótòwó ó dé tẹpọ̀ntẹpọ̀n abẹ́ gbọ́n mi ó bẹ̀rẹ̀ sí ní déètì Síkírá ṣẹ̀dẹ̀ pé àwọn ọmọ ní tíátà mo ti sọ fún yín wọ́n máa ń cross fork ni ìwọ̀nba tí Malaika ń ṣe fún Síkírá kò tẹ́ lọ́rùn abẹ́ gbọ́n mi ó lọ dú MC Olúọmọ MC Olúọmọ ra Murano fún ṣé ń gbọ́ níbi tí Malaika tó nífẹ̀ẹ́ Síkírá dé ó ká wọn pọ́n fẹ́ra ó tún dá
dáríjì Síkírá ó tún fẹ́ Síkírá padà ṣùgbọ́n kò tí fún Síkírá lórúkà but tó fẹ́ Síkírá sílé ni ṣé gbọ́ mi now Màláíkà wá sọ fún Síkírá ó lóun máa dáríjì ó ní ṣùgbọ́n má padà lọ bá bọ̀bọ̀ ẹlẹ́sẹ̀ kan yẹn mọ́ èmi kọ́ ni mo sọ MC Màláíkà ló sọ ńgbà yẹn ó ní màá dáríjì ẹ bébì kò tí sí bébì ńgbà yẹn ìfẹ́ mi ló máa ń pera wọn ìfẹ́ mi ó ní màá dáríjì ẹ ìfẹ́ mi ṣùgbọ́n má lọ bá bọ̀bọ̀ ẹlẹ́sẹ̀ kan yẹn mọ́ èmi kọ́ ni mo sọ MC èmi kọ́ Màláíkà ló sọ abẹ́ ẹ̀gbọ́n mi Síkírá dẹ̀ bẹ̀bẹ̀ ó lóun ò ní lọ bá mọ́ but unfortunately Síkírá tún lọ jí oko MC Dó alóyin ló kó abẹ́ ẹ̀gbọ́n mi bí Màláíkà ṣe ká wọn mú nìyẹn abẹ́ ẹ̀gbọ́n mi bí Màláíkà ṣe ká wọn mú nìyẹn bó ṣe sọ pé ó ti tán fún Síkírá nìyẹn Désọlá ṣé o dá tó Síkírá ni Désọlá ó máa ṣẹ̀ṣẹ̀ ń fáìn ni Désọlá ó máa ṣẹ̀ṣẹ̀ ń fáìn ni ó mọ bó ṣe rí ni Kúnlé Àfọ́ọ̀dì wá wogi kòkó yí ẹ tán ó wá fi pé kó kúrò ní ọkọ òun ní solution pa mí bébì